ẹjẹ alamálẹ kó tú ká fọgbà yẹn ga ọ̀rọ̀ ká kólà kú ò lẹkọọ ẹ̀kọ́ kọlà ẹjẹ ń bó tòró ká má tanra wa ẹ̀yin abọ̀dísálẹ̀ yorùbá ẹ̀ ń dojú tìran yorùbá ẹ̀ ń dojú tiwa sàmàpá ẹnìkan kọ́ ni yorùbá àwa náà yorùbá làwa náà àjọ ń jẹran kan náà àmẹyìn jábọ̀dísà ẹlẹ́bọ. mo kí o gbà nílò ìfẹ̀tà ọlọ́run kábíyèsí lódùmarè kábíyèsí fá mo wá ṣe àmọ̀ pé tipẹ́tipẹ́ làwọn mùsùlùmí ti wà online kí wọ́n ti máa ń sọ̀rọ̀ tẹ́nìyàn kì í fún wọn lésì nígbà tí mo ti pé yàwá fún wọn lésì ó ti wá di ọ̀rọ̀ èébú abọ̀rìṣà ẹgbọ́n tí lọ́kùnrin ìwí ó lábọ̀rìṣà ó láwa là ń balẹ̀ yorùbá jẹ́ oníṣẹ́ ìbí kìí ṣe àwa nìkan lábọ̀ ní yorùbá wípé yorùbá làwọn náà ọ̀nà wo là ń gbà bà ilẹ̀ yorùbá jẹ́ ó ní torí pé à ń bọ̀rìṣà la fi ń bà ilẹ̀ yorùbá jẹ́ ṣé àwa táyé pé n tí àwọn bàbá wa tó ṣe tí wọ́n ṣe lọ bí wọ́n ṣe bọ́ wọ́n ṣe bọ̀ṣà làwọn náà ṣe ń bọ́ wọ́n yẹn sọ pé yá báyìí ni wọ́n ṣe náà làwọn tìsítà wa tìsí náà là ń ṣe níbi pé bóyá ṣénu pé káyọ̀ pé yá ìgbóná wọ̀lú àbí àrùn àjàkálẹ̀ kan wọ̀lú wọ́n sọ̀rọ̀ wọ́n gbégún wọ́n ṣètùtù láti jẹ́ kí lù ú kó túbà kó tùṣẹ́ ṣéyìn ló mú wa balẹ̀ yorùbá jẹ́ àbí níbi wípé kí ọ̀rọ̀ ayé ẹnìkan ó dàrú ológun ìdílé ológun kìnìkan kọ́ wá ká sì wùtù fún ká gbẹ́bọ fún ká tó rí ẹni tí ò tún wọn ṣe ṣéyìn ló mú wa balẹ̀ yorùbá jẹ́ àbí nínú pé à ń bọ̀rìṣà àbí òrìṣà kan ló wá jáde ló wá ń pààyàn láyé pé òrìṣà wọn tán ló balẹ̀ yorùbá jẹ́ ẹ wá wò nínú àwa àti ẹ̀yin àwọn bàbá tí ń tán mú islam wá láti ìlú tiwọn lọ́hùn táwa ló ń bàjẹ́ ẹ̀yin lẹ mọ́ wá sórí atẹ́gùn lẹ́mọ̀ sí wáàsí tó le èyí lẹ́sìn wá sí pé òjíṣẹ́ tí tẹ́yìn mọ̀ wọ́n sọ wípé tí wọ́n ti rí obìnrin àtọkùnrin tó ń bára wọn lájọṣepọ̀ kí wọ́n sọ̀kò pa wọ́n ẹ̀yin lẹ́mọ̀ sí wá sí pé tó bá ti rí kìrìsìtẹ́nì abẹ́rẹ́ tí ìṣẹ́lẹ́sìn rẹ mọ́ kí o mọ́ jẹun lọ́dọ̀ rẹ̀ mọ́ gbóúnjẹ ọwọ́ rẹ̀ jẹ ẹ̀yin lẹ́mọ̀ sí wá sí irú wá sí o ẹ̀yin lẹ́mọ̀ sí wá sí pé kẹ́mọ̀ kí ẹlẹ́sìn míì kú ọdún tóun bá ti sọdún tiẹ̀ èyàn gbúdọ̀ kíkí ọdún ẹ̀yin lẹ́ni gbogbo wà sí wọn. níjẹ́ òwúrọ̀ alẹ́ rí tí abọ̀rìṣà wá síta tó wá ń kọ́yàn nípa nílé tí wọ́n yẹ pé ẹ̀yin ẹlẹ́bọ tá a ti mùsùlùmí ẹ máa pa wọ́n ni ẹ máa ṣe gbá kan ni ẹ máa ṣàwó kan ni. ṣùgbọ́n gbogbo yín gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tá a fẹ́ sọ̀rọ̀ nípa òrìṣà ọ̀rọ̀ fíìmù lẹ́mọ̀ sọ ọ̀rọ̀ fíìmù kan tẹ́ wò ńjọ́ kan àwọn fíìmù ńjọ́ kan wọ́n ní wọ́n fẹ́ nìkan rúbọ ìdí èyí ẹ̀yin aláwọ̀ òrìṣà lẹ́mọ́ fìyàn rúbọ láìjọ tó tí mo fíìmù sọjọ́ tí wọ́n wá mú babaláwo kan pé ó fi èèyàn rúbọ àbọ̀bẹ́ orí èèyàn rí tí babaláwo àbóríṣẹ̀ṣe kan wọ́n wá ká àìdámọ́ lọ́wọ́ oúnjẹ fá ló kọ́ bọ abẹ́ pé ẹ mọ̀ ba ayé èèyàn jẹ́ ẹ mọ̀ bẹ́rẹ̀ èèyàn ọ̀nà wúrà àbọ̀rìṣà gbà ba ilẹ̀ yìí jẹ́ ṣé nípa pé ètùtù ni àbí nípa fíìmù tí wọ́n ti wò torí ọ̀pọ̀lọpọ̀ tá a jẹ́ pé kí ni ọ̀nà múlá gbàdúgbà àbọ̀rìṣà bá àbálẹ̀ yorùbá jẹ́ wọ́n jẹ́ pé láyé ìgbà kan wọ́n sọ pé mọ́ fìyàn rúbọ ìfẹ́ ò sọ pé wọ́n fìyàn rúbọ ṣùgbọ́n wá lọ wo inú ìtàn tiyín nínú ọ̀dọ̀ yín tí wọ́n ti gbé ẹ̀sìn wá ṣe bí Ibrahim ṣé bóun náà fẹ́ fi ọmọ rúbọ ni ó promise Allah yín pé òun ó fi ọmọ rúbọ fún nígbà tó wá fi ẹ wá jẹ́ ká wòye sí ọ̀rọ̀ tó sọ yẹn pé òun ó fi ọmọ rúbọ fún kúlẹ̀ tí Ibrahim fi sọ pé kò yẹ promise táì pé Allah yẹn náà ò kí ń gba ẹran èèyàn tẹ́lẹ̀ tára tí wọn ò kí fi èèyàn rúbọ fálà náà tẹ́lẹ̀ o tèmi ti clear sí pé ìfóònìkún fi èèyàn rúbọ bọ̀ Allah yẹn gangan wọ́n mọ́ fi èèyàn rúbọ fún tẹ́lẹ̀ táì pé wọ́n fi èèyàn rúbọ fún Allah tẹ́lẹ̀ Ibrahim ò ní gbẹ́nu òkè ló ti sálẹ̀ kó a sọ pé tó wà lè fún mi lọ́mọ ní fi rúbọ fún ọ kò ní sọ pé
Allah tó wá fún mi lọ́mọ ń fi màálù lára pàtà ń fi rúbọ fún ọ kò yẹ pé Allah tó wá fún mi lọ́mọ ń ra àràkùn mi bíi 500,000 ń fi rúbọ fún ọ ó sì jọ mọ́ àbí ìtẹ̀yìn òkè ń jẹ òṣèlè ọ́fà ẹ̀ ìtẹ̀yìn òkè ń jẹ wáyé tí wàá ṣe ọ́fà ẹ̀ èmi ìmọ̀yàn jẹ ní ìsìn báyìí ń jẹyàn rí ọwọ́ rẹ̀ pé táwọn ọlọ́run ti tẹ́ bá mi rúbọ tí kí ní bá fi lè bọ́ sí ìfin lọ́wọ́ mi kẹ́kẹ́ lọ́pàá jẹ sẹ́ni pé wá pé ọ̀gbẹ́ni ṣó nọ́mà tí mo pààyàn jẹ́ jojú ẹ̀rí ni ẹ̀yin lẹ mú èèyàn pípa wá tẹ́ bá lọ wo orí mídíà lónìí ẹ mọ̀ rí àfà Kàbírù bọ̀ orí yọmí tí a ti fẹ́ bá yé wọn jẹ́ tán ó yẹ àfà Kàbírù àfà Sàràfà ó bọ́ ọmọ kan sùn ẹ̀yà gbẹnu sí máìkì wọ́n pọ̀ ọmọ kan àwọn ọmọ yunifásitì àwọn ọmọ ilé kéwú jáde àwọn ọmọ ilé kéwú wọ́n lọ pa gẹ́fẹ̀ẹ́dì wọ́n bẹ́ orí ẹ̀ ẹ lọ sórí mídíà ó kọ mùsùlùmí lẹ́mọ̀ ń gbọ́ wọ́n ti ẹ sì fi Islam ẹ fi káwọn ọmọ nípa ńlé kọ́ wọn nípa ńlé tẹ́ bá ti wá wá institution ní ìsìn ọmọ tó kàn jẹ́ pé normal muslim ní kó tó wá institution gbogbo institution ni ó kàn rí àwọn tẹ̀blíkì yẹn àwọn alìsù náà wọ́n ti gé sókòtò wọ́n wà máa pàrọ̀ ẹnu ọ̀nà rẹ̀ ẹ máa pàrọ̀ ẹnu ọ̀nà rẹ̀ wọ́n máa pàrọ̀ ẹnu ọ̀nà rẹ̀ MSS wọ́n máa pàrọ̀ ẹnu ọ̀nà rẹ̀ nígbà tó bá yá ní ìsìn báyìí wọ́n wà fún story gbogbo story inú Kùránì àdìsí wọ́n wà kó fúnlé lórí ìbẹ̀lẹ̀ náà ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ká máa yan Kìrìsìtẹ́nì lọ́tà ìgbésí ayé ká fẹ́ ṣe súnà intensive pé súnà ìwà tí Muhammadu wù ṣé gbogbo àtòwú ló bọ́pọ̀ lọ́mú òun lẹ̀ yóò fẹ́ ṣe ìwà bó ṣe fi bá ọmọ kan tó fọmọ ní ọmọ ọdún 6 tó ń bá sùn lọ́mọ ọdún 9 ẹ̀yin ló fẹ́ ṣe ẹ̀yin náà ti ẹ̀wù rọrùn ẹ̀ sọ pé ẹlẹ́bọ ló bá yé jẹ́ ẹlẹ́bọ wo náà bíjà kó fọmọ ọdún 6 ká sọ pé a fẹ́ lọ tọrọ rẹ̀ ká wá fẹ́ tọrọ rẹ̀ lọ́dún 6 ká mọ̀ kí mọ́lẹ̀ lọ́mọ ọdún 9 ọ̀nà wúlẹ́gbọ́ bàgbáyé jẹ́ wípé ẹlẹ́bọ báyé jẹ́ gangan ló kọ́kọ́ dùn mí jù lọ́rọ̀ pé ẹlẹ́bọ báyé jẹ́ ṣé lọ́nà bí ká ṣètùtù tá a fi ń tùlù ṣe la fi gbàyé lágbà báyé jẹ́ ni àbí lọ́nà pé ó lẹ́kọ̀ọ́ òdì kan tá a mọ́ kó àwọn èèyàn pé bóyá tí ó yẹn bá ti dọ́dọ̀ babaláwo aláwọ̀ wa sọ pé ifá tá a dá yìí ó lọ́mọ rẹ̀ ọkùnrin á fi rúbọ àbí ó lọ́mọ rẹ̀ obìnrin láàpá tí babaláwo dárú fàyàn rí. ọ̀lẹ́ máa bínú máa fapá jánu máa fẹsẹ̀ janlẹ̀ máa léfìlì kọ̀ọ̀kan kò sí ń tọ́ sí insha Allah ẹ̀yin nìkan kọ́ laborisa lágbàáyé ẹlẹ́bọ pọ̀ lágbàáyé ẹ̀yin nìkan kọ́ ẹ̀yin náà lẹ́lẹ́gbẹ́ àmẹ́ ń dojú ti ìran Yorùbá kọ́dà ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wọn ní tàmá ìrètí wọn ni wípé ìran tẹ́lẹ́bọ pọ̀ sí jù abọ̀rìṣà ilẹ̀ India ni wọ́n gbà yí pé bóyá nínú ìdílé kan òrìṣà tí ó máa wà nínú ìdílé kan bí 20, bí 30, bí 40, bí 50, bí 100 lọ sókè dérí 100 àbí jù bẹ́ẹ̀ lọ. so orí mo gbàdọ̀ tó sọ pé ó gbà pé àwọn èèyàn sí ẹ̀mọ́ tó mọ́ rò pé bí àìrán tẹ́lẹ́bọ pọ̀ sí jù ilẹ̀ India ni ó yá wá wo àwọn India torí kẹ́lẹ́ bá mọ̀ pé kẹsẹ̀ lẹ́bọ lówó ló bá ilẹ̀ yìí jẹ́ ẹ̀yin tẹ́ mẹ́sìn àjòjì alẹ́ balẹ̀ yìí jẹ́ nìyẹn gbogbo ẹ̀wọ́n náà gbà pé ìran India ẹlẹ́bọ pọ̀ ọ̀bẹ àwọn India wọn ò wá gba ẹ̀sìn àjòjì láàyè bíi tiwa yìí tẹ́ ìdúró India tẹ́ mọ́ China wọn ò gbẹ̀sìn àjòjì láàyè bíi tiwa wà lọ wúrú wọn bẹ́ẹ̀ tẹ̀síwájú gbogbo àwọn ọkọ̀ tẹ́ ń gùn àwọn ọmọ ẹlẹ́bọ ní mọ̀ ń ṣe àwọn ọkọ̀ àwọn oògùn kódà ilé ẹlẹ́bọ wọn ti rógùn coronavirus nílùú ẹlẹ́bọ tí wọn ti gbẹ̀sìn àjòjì láàyè dáúdáú tí àyè pé báyà àwọn bàbá tiwa náà kan wà tí wọ́n ti sá lọ sínú Islam tán sá lọ sínú Christianity ni àwọn náà bá ìtẹ̀síwájú jù báyìí lọ lọ́wọ́lù tí pé ẹlẹ́bọ ló dominate ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ń tẹ̀síwájú tí wọ́n gbẹ̀sìn àjòjì láàyè ẹ̀sìn àjòjì tó wọ bí ló sọ ọ̀pọ̀lọpọ̀ lórí burúkú wọ́n ní ṣe la fi dẹ̀ nígbà la fi lówó lọ́wọ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ lóògùn ṣẹ́ báwọn bá wa ti mọ́ kọ́ wa nù ṣùgbọ́n àjòjì ti dé pásítọ̀ ò ní kìrìyè ti ṣe fún ọ sáàmọ̀ ṣàdúà sáwà láàárọ̀ Sunday sáwà láàárọ̀ Monday wà láàárọ̀ Tuesday bẹ́ẹ̀ náà làwọn àfáà náà ẹ mọ̀ wọ̀rí àmọ̀ bá yín ṣe istighafaru táwọn mùsùlùmí tiẹ̀ tí wá wọ́ débi wípé nígbà tí ẹ wá fi ọmọ sílé kéwú kéwú tẹ ní kó lọ kà yẹn iṣẹ́ wo lẹ fẹ́ kó fi ṣe kẹfọmọ sílé kéwú kó nu palẹ̀ bá padà wá táyé dọjọ́ iwájú kó mọ̀ tọrọ òkè pátí àbí
ṣé tìfẹ́ lọ́rùn jẹ́ mú wá nìyẹn ṣé irú ìyà tẹ́ ń jẹ ṣé ìlú ẹlẹ́bọ tí wọ́n gba Islam àti Christianity láyè ṣé ìyà yẹn jẹ wọ́n ẹ sọ fún wa ṣé irú ìyà yẹn jà wọ́n ọ̀nà wa ni ẹlẹ́gbọ́ bá gbà ba ilẹ̀ jẹ́ ju ọ̀nà tí ẹ ti sọ fúnra yín nínú fíìmù tẹ́rẹ́ sí fíìmù ẹlẹ́bọ lẹ́fẹ́ attack ìwọ máa ń sọ wípé nílẹ̀ India tẹ́tí ẹ̀gbọ̀n pẹ́lẹ́bọ ni wọ́n gan nílẹ̀ India China tẹ́ ń sọ pé lu ẹlẹ́bọ ṣélu wọn ò tẹ̀síwájú ẹwọ orúkọ kan mèremère tí wọ́n fẹ́ bọ wọ́n gbèsè ẹ̀yin tí wọ́n apalàpá tẹ́polówó aláwọ̀ fún tẹ́polówó Jesus fún kí làwà ti rí gbèsè ẹ̀yin wà wòye pé táyé pẹ́ bọ́ náà lára ti wà ó ti káà náà ti tẹ̀síwájú káti rí nǹkan gbèsè. àmọ́ nígbà tí mídíà wa dé Facebook TikTok wa tún náà sí rí pé bílẹ̀ Yorùbá ti mọ bá a ti mọ ló ń kà bílẹ̀ wa ti mọ òrìṣà ti ń bẹ́ẹ̀ ẹbọ ti ń bẹ́ẹ̀ wọ́n gbégbá orókè àṣetìlẹ̀ India ò tiẹ̀ tó nǹkan kan. arákùnrin ẹbọ tó ń sọ yìí ọ̀nà wo ló gbà ní ìwọ lára. Facebook TikTok YouTube ló sọ yẹn kí sáwọn ẹlẹ́bọ ló ṣe. àbí Facebook YouTube TikTok yẹn tí báwọn ẹlẹ́bọ ló ṣe àwọn ẹlẹ́bọ ló discover ẹ̀ wọ́n rí pé àwọn ẹlẹ́bọ náà ti wá wà lórí TikTok ó wá ń tàṣírí ẹbọ nígbà tí wò kọjú ojú kan náà tó wáyé pé ojú kan náà tó rìn káàkiri sẹ́yìn pé ẹ̀yin bóyá a ti bí yín Ìlọrin primary school Ìlọrin secondary school ó tún parí ó tún lọ sí àbí poli Ìlọrin àbí Kwara poli ó lè rí kọjá àwọn bá bí tó wà ní jáde níwálẹ̀ Yorùbá ní káàkiri gbólẹ̀ Yorùbá tí ẹ̀ka lọ sí àwọn bíi Sàó yẹn gan kó lọ wo bí ẹbọ ṣe ń gbòòrò sí ṣùgbọ́n èyí ń fẹ́ fẹnu parẹ́ bẹ́ẹ̀ síwájú tí wọ́n ń gbòòrò sí online gangan wá ní dùn yìí pé níta sí afẹ́fẹ́ parẹ́ tá a bá sì sọ pé ẹbọ apòṣe parẹ́ ni kò bá ti parẹ́ ní tẹ́mẹ̀ kò ṣe parẹ́ nù tó bá parẹ́ gbogbo wa nìyà yóò jẹ bẹ́tẹ̀bẹ̀tẹ̀ sí wa lára àwa àná Yorùbá tó yẹ pẹ́lẹ́bọ fẹ́ bàjẹ́ yìí tá a fi lè pẹ́bọ rẹ́ yóò jẹ bẹ́tẹ̀bẹ̀tẹ̀ sí wa lára àwọn tó ń ṣẹbọ wọ́n ràn yín tẹ́ ẹ̀ ṣẹbọ wọ́n ràn yín lọ́wọ́ ni ṣé bá mú kálukú bọ́ọ̀lù kálukú bá dojú tán tí ò yé mọ́ gbogbo àná là ń lọ ẹbọ ìlẹ́yìn táìpọ̀ wa ti parẹ́ nígbọ̀rọ̀ yín bá dojú tápá àpùbá ní òka tẹ́ ẹ bá wá ká sọ pé àwọn kan ti kó òǹdí àwọn ti parẹ́ ta ni ó bá yín tọrọ yín ṣe ṣé kúrẹ́ aláwòrán gírì sóran kọ́ sóran bà. wàá sọ ìwọ fúnra ẹ̀ náà ok ẹlẹ́bọ ló ba ilẹ̀ Yorùbá jẹ́ yàbí wàá sọ àǹfààní kan tí Islam tí wọ́n gbé dání wàá ti fún ìran Yorùbá sọ àǹfààní kan tí Islam tí wọ́n gbé dání sọ fún ìran Yorùbá sọ láti ó sọ pé ẹlẹ́bọ ló ba ilẹ̀ Yorùbá jẹ́ ó wà rìpọ́ọ̀tì yẹn kan drive jáde lọ́nà tá a gbà bá ilẹ̀ Yorùbá jẹ́ ẹ máa gbọ́ lọ. ọlẹ́ máa jà mẹ́yìn kí ni wọ́n náà lé lórí TikTok kí lọ́ọ̀ lé lórí Facebook ìyẹn orí tí wọ́n ń pa àmọ̀ bóra ni lójoojúmọ́ tí wọ́n ń kọ́ra wọn lẹ́fun tí wọ́n ń rorò aṣọ funfun ìwọ orí mélòó ẹ̀ nìwọ́ rí tó jẹ́ tilẹ̀ India bọ́ ọba ti sálábàápà díẹ̀ fìrí èyí tí bá ń kúnlẹ̀ fún màálù èyí tí wọ́n ń dáná sọ kínní kan ọ̀tán. ó ní ṣé ẹ rí bí wọ́n ṣe ń ṣe lórí TikTok táwọn ẹlẹ́bọ tán fa máa kúnra tí wọ́n kúnra wọn lẹ́fun tí wọ́n ń daṣọ funfun bóra tí ẹ bá lọ Mọ́kà tẹ́ bá ń sọ̀kúta tẹ́yìn náà pàkájà ǹjẹ́ nìkan kan sọ fún yín pé intense aláwọ̀ fẹ́ rí àbí ṣé yáà rí bẹ́yìn náà bẹ́ẹ̀ ìkan tí kan fẹ́ sùkú àràfà tó yípo tó yí fẹ́ ẹ̀kọ́ ṣé èyí ń bọ̀ pọ̀lọ́mù àbí pàkájà káyà tẹ́ ń pa tẹ́yìn ká báàkì igun mẹ́rin ẹ̀yìn yí kiri sọ́bọ̀ pọ̀lọ́mù kí ni ó gbé èyí náà ẹbọ ọ̀ra ni kì í ṣẹbọ ẹja máa ń gbọ́ lọ. bóyá lẹ́ẹ̀kan lọ́dún ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń polú ọjà sí wa nílẹ̀ Yorùbá yẹn ń dojú tì wá ẹ̀ ń dojú tì ran wa ọlẹ́ máa fapá jánu o mo ti rí kan nínú yín ṣé lẹ́ni náà kọ́ ni àbí lánàá lónà ń kó rọ́ọ̀dù fún mi ní àbòrìṣà lónà sì ń sọ pé Suratul Qasas lọ kà dáadáa lọ lè wo àdìsí tó mú wa òun náà ń dọ̀ àfa àdìsí ẹlẹ́bọ subhanallah ń bọ̀ wá lórí tiẹ̀ ó yẹ kí wọ́n dì náà yẹn ẹ̀yìn àbòrìṣà ẹni tó yẹ kẹ́ lé dànù mùnáfìkì. àwọn ò ní mọ̀nà fìkì kankan ó lóun rẹ́ nìkan ipe ó ń bọ̀ wọn ágìw ó wá ń ka verse Quran àwọn ò ní mọ̀nà fìkì kankan gbogbo ilẹ̀ ń padà bọ̀ nílé ọmọ ẹlẹ́bọ ń wọ náà ọmọ ẹlẹ́bọ ni mí ẹlẹ́bọ bá àwọn tó bí gbogbo wa tó
lára wa tá bá rí mùsùlùmí kan tó náà tó wá padà lé tó wá ń ka àyà tó ń ka gbogbo ẹ̀ ọmọ ẹlẹ́bọ gbogbo wa ìwọ náà sì lè padà wá torí ìwọ náà ẹlẹ́bọ ní ọwọ́ tó bá rántí ìwọ ló kó ìkarahun méjì dání báyìí àbí èyí tí wọ́n sì ò sí ẹ̀dójú tì lọ Yorùbá tó kó ìkarahun méjì dání tó ń polówó pé ogun alékó ìkarahun méjì tó fi sógun alékó tó bá rántí ìjọ kan náà ó ti wá láǹgbà wá rí tó tọ́ pé tẹ́yìn bá fẹ́ mọ dóbi dáadáa tó ń fọwọ́ tẹ ọkọ̀ aláǹgbà kí ni wọ́n pè yún náà èyí ìṣẹ̀lẹ̀bọ olóògùn lẹ́yìn èyí ìṣẹ̀bọ tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ àmọ́ ẹpẹ́ ìwòsàn tí ànábì mú wá dákun sọ nǹkan fún mi ní ara ìwòsàn tí ànábì mú wá tẹ̀yìn àáfà tí wọ́n tó fi ń já ìkọ́ra ohun gbìn tó mú lóko aláǹgbá kí gbogbo àwọn ọmọléke rẹ̀ tó ní mọ́lá aláǹgbá kí sọ ìwòsàn tí ànábì mú wá ìwòsàn kẹ́ ládàbí nù tí ò lànà bí mú wá tí ìwòsàn kẹ́ ládàbí nù ìwòsàn wo ló mú wá àbí ní dẹ́sáàtì tí ànábì gbé tẹ́wé ò ti lè wù lànà bí ò ti mọ́ jáwé tẹ́lẹ̀ bí mo sọ pé ìwòsàn kò sí ewé níbi tí mo ẹ̀mẹ́ẹ̀dì gbé náà níbi tí èyí ṣe wé sí ẹ̀ lè jáwé ń bẹ̀ gbogbo oyin náà lẹ́ ń lò ìwọ tó wá kókó ìkarahùn gbé tó ní pé kìnnìkan èyí ṣẹlẹ́bọ òmù aláǹgbá oníkó aláǹgbá kéèyàn lè fi dóbìnrin èyí ṣẹlẹ́bọ àfọwọ́n làfàwọ́ àtàwọn sọ̀rọ̀ mídíà nìkan àwa ẹlẹ́bọ máa gbọ́ ẹ máa gbọ́. mùnáfíkì ọlọ́run dákun lẹ́yìn tá a ti mọ̀nà ọlọ́run dákun má ṣì wá lọ́nà ṣe rí ẹlẹ́bọ ntẹ̀mí gbà tí ń jẹ́ òrìṣà bíbọ ẹbọ ìṣẹbọ pẹ̀lú Allah eré burúkú ni ìwọ lè máa bínú eré burúkú ni ìwọ lọ́wọ́ ajé oyé mi wọ́n á fi díẹ̀ múlẹ̀ fún mi kì í ṣe eré ibú eré ire ni torí pé mo rí pé ẹ láyà gan ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá. torí ẹ̀ náà la ṣe wá láyé wá ṣàyẹ̀ àlàyé fídíò yìí pé ó sọ pé orí ibú ni ìbọ̀wọ̀ yìí ṣe ìwọ wá sọ ọ̀nà tó gbà dòrí ibú ìwọ ló wá pé ibú ló ń ṣépè kèyí ṣe inú ṣẹ̀ṣẹ̀ ló ti pé yàn àwọn inú Islam níyàn ló ti lẹ́ ti kọ́ ní kí a mọ̀ pé yàn ẹni òfò aláwọ̀ ti àlákà rẹ̀ ẹni ègbé ni aláwọ̀ ti àlákà rẹ̀ ẹni òfò ni bí orí ibú bí òfò ní ilẹ̀ mùsùlùmí mọ́ ṣe wá sí ẹbọ ṣíṣe ọ̀nà tó wà fi gbàdé orí ibú ṣé bí òníwó sọ àwa ti ń sọ àǹfààní ẹbọ ṣíṣe gbogbo mo ti sọ látàárọ̀ Yorùbá báyìí wípé ẹbọ tá à ń ṣe yàtọ̀ pé a fi ń tú èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan pé téèyàn bá sọ́dọ̀ wa á rúbọ fún á gbọ́ tiẹ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ ní ìsìn báyìí àwọn alamọ tá a lè ṣe bóyá ẹja ṣe báyìí ẹja ṣe báyìí kéjì ò sọmọ jẹ àwọn alamọ gbólóhùn tá a pè tá a fi kúrò yìí jáde káyìkì ògéyàn àwọn gbólóhùn tá a pè káwọn èèyàn méjì ò ṣe kẹ́nìkan kó ń sára wọn lọ́gbẹ́ àwọn alamọ gbólóhùn tá a pè tẹ́jì ò fi dá gbogbo ẹ̀ làwọn náà ní àwọn alamọ so ẹlẹ́bọ yàtọ̀ sẹ́yìn wá ní ẹbọ ṣíṣe ní ò jẹ́ kí gbogbo ogun coronavirus kan ó ti fẹ́ pa wọ́n tán nílùú kan gbogbo àwọn àrùn karùn tó ń pa ọ̀pọ̀ millions nílùú mi ṣe bẹ́ẹ̀ bọ́ ti wá ní ò jẹ́ kó nípa lára wa ń bì ìwúrú ẹbọ kèyìn àkàǹkà tán ni ṣùgbọ́n wá sọ ìwọ tó wáyé pé ẹbọ tá à ń ṣe ló kórí ibú wa ó wá ń sọ látàárọ̀ ó tí ìrọ̀rọ̀ nǹkan sọ nípa orí ibú tó lẹ́bọ mú wa àbí ṣéwọ tó wàá ṣe ẹbọ orí tí ẹ wá jórí ire ju orí àwọn tó ṣẹbọ lọ ni àbí ṣéwọ tó yìí tí wọ́n tó practice tó ti sọ pé orí burúkú ni bó ṣe pé òun practice ẹ̀ kọ̀rọ̀ ẹ̀yin tí fi sí àfáà jẹun lẹ́ẹ̀lẹ́ fi sọ gbangba tẹ́lẹ̀ tó wà practice ẹ̀ kọ̀rọ̀ ni onímọ̀ kó okó àgbàlagbà wá kó oníkú ìwọ náà practice ẹ̀ kọ̀rọ̀ kí ló dé táyé pé ẹ mọ̀ lò kẹ́kọ̀ọ́ ẹ̀sìn mọ̀ fẹ́ni bàjẹ́ gbangba wá sọ ìbéèrè mi ò lọ pé èmi náà wá ti ìbéèrè sí ọ padà sọ ìwòsàn tánà bí mo wá kó o sì sọ ohun retí Islam tó ti ṣe ìran yìí láìjọ́ tí wọ́n ti dé ilẹ̀ Yorùbá kó o sọ retí Islam sọ ilẹ̀ Yorùbá yìí lẹ́yìn kẹ̀kan débì kan kẹwàá bẹ́ẹ̀ ṣe káwọn èèyàn nípa ńlẹ̀ bí adébí ọlọ́mọ kẹwàá bẹ́ẹ̀ ṣe gba owó èmi ò sọ fíìmù Yorùbá o bí adébí ọlọ́mọ kẹwàá bẹ́ẹ̀ ṣe gba gbogbo àwọn àlejò tó jókòó lórí tíà bẹ́ẹ̀ ṣe gbowó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ṣe tọrọ owó bẹ́ẹ̀ ṣe tọrọ jẹ bẹ́ẹ̀ bá dé pati olókùú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ àlùfàǹsà táwọn ọmọ olókùú lẹ́yìn ìgbà sọ̀rọ̀ àlùfàǹsà sí wọn tán ẹ̀tùgbó lọ́wọ́ wọn káwọn ọmọ kékeré tẹ̀kún mọ káwọn ọmọ kékeré jọ ẹ mọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ òdì tó bá ti rí Kristẹni tí kìí sọmọ ìyá rẹ mọ́ kí èmi challenge báyìí pé sọ nǹkan kan tó jẹ́ nǹkan gidi kan tí Islam mú wa
ẹgbẹ́ lọ síwájú. wípé write up kan lórí post kan lórí page kan page yìí àdánwò ni o, ẹni tí ń control page náà òun kàn fi yín make lọ́ntì ẹni torí pé ọ̀rọ̀ ẹ̀sìn bí ó bá ti máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn kò sí nǹkan kan tó ń fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, kò ní nǹkan kan tó lè wọ́fà ara ayé. Ó wá kọ write up kan lórí post kan pé ọ̀nà àbáyọ kan ṣoṣo fún wa ní ká tẹ̀lé ìlànà àwọn òrìṣà wa, òjíṣẹ́ olójíṣẹ́ kan kò lè gbà wá. Àlàyé ọ̀rọ̀ yìí jáde lórí òkè Ìgẹ̀tì níbi ọdún Ifá àgbáyé Adó Èkìtì. Ó ní òjíṣẹ́ olójíṣẹ́ kan kò lè gbà wá. Síbẹ̀ ni sẹ́ni bó ṣe sọ yìí eléyìí níbẹ̀ nínú nǹkan tó jẹ́ fẹ́ challenge yìí wípé ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá yẹn ń dójú tì wá gan-an. Sẹ́rí. Ó ń sọ̀rọ̀ látàárọ̀, ṣé ẹ rí pé kò tí ì sọ ọ̀nà tí abọ̀rìṣà gbà dojú tì wọ́n. èyí tó sọ lọ́sàn-án ni ẹ̀ńdójú tì wá gan, ẹni tó wọ́n lọ sọdún Ifá ní òkè Ìgẹ̀tì, ẹni wá kọ write up pé òṣìṣẹ́ olóṣìṣẹ́ kankan ò lè gbà wá. Ǹjẹ́ òṣìṣẹ́ olóṣìṣẹ́ lè gbà wá? Wọ́n láwọn Muhammadu sí yín nílẹ̀ Lárúbáwá pẹ̀lú èdè Lárúbáwá pọ́nbélé, wọn ò rán sọmọ Yorùbá, wọn ò kí wọn Ọlọ́run tó dédé lọ́tọ̀ tó dá ẹ̀sìn lọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, kò Ọlọ́run wà gọ̀ débi pé kó wá dá wa náà kó mọ̀ fà lójúṣẹ́ kó wá ní ká lọ kọ́ Lárúbáwá ká lọ tọ̀ lé òṣìṣẹ́ Lárúbáwá. Ọlọ́run gọ̀ débà yẹn, ẹ mọ́tò ayé mẹ́lọ́n lọ, Ọlọ́run ti tó. Ọlọ́run gọ̀ débi pé kó dá Lárúbáwá kó wá ní káwọn ọmọ travel lọ gba ẹ̀sìn wọn. Ṣé pé wá dá wa ló wá ṣe wá lálásìṣe síbì wípé àṣìdá ni wá pé àwa gbọ́dọ̀ lọ́dọ̀dọ̀ tiwọn. Òjíṣẹ́ olójíṣẹ́ ni Muhammad tí wọ́n tẹ̀lé yẹn, òjíṣẹ́ olójíṣẹ́ ni àwọn náà láwọn òjíṣẹ́ wá ń bì, aláwọn òjíṣẹ́ Olódùmarè táà náà gbà fún bí, táà sì ń pè ẹ̀yin ní ẹ̀ mọ́ ń pa ẹ̀ tẹ́ mọ́ fẹnu bàjẹ́. Muhammad lè travel látọ̀hún yẹn ìlú Muhammad gbogbo orin ọ̀kọjá Mẹ́kà Mẹ́dínà yìí ní ọkọjá 3 hours. Wọ́n sì rán sí gbogbo ayé wo náà sí, ta ni witness yẹ, wípé wọ́n rán sí gbogbo ayé. Tí a ti bá ń sọ̀rọ̀ ìwé tẹ́gbé dání, ẹ mọ̀ sọ pé ọ̀rọ̀ Ọlọ́run ẹ mọ̀ gbọ́ ó tiẹ̀ sọ̀rọ̀ débẹ̀ gan, ó lọ́lọ́run bá náà bí àwọn sọ pé. Sẹ́rí ìjẹ́ mùsùlùmí ti wa àgbọ́yé àyà kan tọ́lọ́wọ́n bá ní inna Allaha la yaghfiru an yushraka bihi. Ó lágbọ́yé àyà kan tí Ọlọ́run bá ní. Mo ní pẹ́rẹ́ pẹ̀lú àwọn Muslim. Ó lágbọ́yé àyà kan tí Ọlọ́run bá ní. Níbo Ọlọ́run ti sọ̀rọ̀ nínú àyà Quran? Níbo Ọlọ́run ti sọ̀rọ̀ nínú àyà Quran? Ok, káyọ̀pá aláwò, ẹ kásípá aláwò yín, ẹ jẹ́ kí n manage ẹ̀ káyọ̀pá bí yóò lẹ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sọ̀rọ̀ nínú Quran, tọ́rọ̀ bá sọ̀rọ̀ ọmọ Yorùbá ló bá sọ̀rọ̀ kì í sọmọ Lárúbáwá. Ẹlẹ́ẹ̀kejì wá ní pé kí ni ó fún ọ lárí dájú wípé gbogbo ọ̀rọ̀ Kùránì hadith tòótọ́ Allahu ló sọ? Ṣé o wà ń bẹ̀, ṣé o witness ẹ̀? Ṣé o wà ń bẹ̀ nígbà tí wọ́n sọ Jibril ló mú wá, ìgbà kan ló mú wá? Ṣé o wà ń bẹ̀ so witness ẹ̀? Èmi ò mú rísìn tẹ́mi sọ pé Allahu kọ́ ló sọ, táìpá láwùlẹ̀ ń pè lọ́lọ́run. Ọlọ́run ò lè sọ̀rọ̀ tó wà ní Kùránì, èmi ò mú witness wá fún ọ. Ṣùgbọ́n Mùsùlùmí tí nìyẹn kan, Mùsùlùmí ló fẹ́ gba Islam ló yẹ pé ya náwó rẹ̀ sókè sọ pé àṣàdù aláìláìláàláwò. Iye ìtumọ̀ ni pé mo jẹ́rìí pé kò sọ́ba kan àfi Allahu. Ó sì máa jẹ́rìí tí ò ṣojú ẹ̀ sówó ọgọ́ ni. Ó lè máa jẹ́rìí tí ò ṣojú rẹ̀ náà. Wọ́n mú ẹ̀wọ̀n náà Muhammad wá, ó gbọ́ ni. Wọ́n Allahu ló bí, ó gbọ́ ni. Jibril ló ń gbéṣẹ́ fún, ó gbọ́ ni. Wọ́n á sọ pé mo jẹ́rìí pé kò sí irọ́ mọ́ jẹ́rìí tí ò ṣojú ẹ̀. Ó lè ṣe eye witness tí ò ṣojú ẹ̀, ó lè jẹ́rìí ẹ̀. Èyí nípa ìjẹ́rìí tẹ́ mọ́ jẹ́rìí Allahu tẹ́ ń sọ yẹn. Ìtẹ́yìn fi mọ́ gbà fáláwù ni pé ó sọ̀rọ̀ nínú Kùránì. Allahu yẹn kìí ṣe Ọlọ́run, kìí ṣe Olódùmarè tó dá wa. Ohun tí mo sọ bẹ́ẹ̀ ni nínú Kùránì tẹ́ gbé dání, Suratu Muhammad, Quran chapter 47 verse 4, ẹ lọ ka verse yẹn. Allahu sọ pé yá, Allahu ní yá, ẹ so wọ́n mọ́lẹ̀, ẹ bẹ́ wọn lọ́rùn, ẹ gé wọn lórí, ẹ ṣe gbá kan, ẹ ṣàwó kan,
ẹ ti wá tẹ́ bá ti wá àwọn tẹ́ ti wá kó tẹ́ bá rí bẹ́ lórí ẹ̀sùn tú wọn lẹ̀ pẹ̀lú owó túlẹ̀ ṣe ọlọ́run ni ó lè mọ̀ sọ̀rọ̀ ẹ pè wíwí ọlọ́run wá ń sọ̀rọ̀ ogun ọlọ́run sọ̀rọ̀ bí wọ́n ti bẹ́yàn lórí ọlọ́run wá ń kọ́yàn ní ṣé ọlọ́run lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn Suratu Tawbah Quran chapter 9 verse 5 ẹ lọ gbogbo bí ẹ sì sọ pé ẹlọ́run ẹni Allah sọ pé kó mọ pààyàn lọ ẹ mọ̀ ṣe kíníkan kíníkan nínú Quran yẹn náà ọ̀rọ̀ tẹ́ lọ́lọ́run sọ ọlọ́run ní kí Muhammad kó fẹ́lẹ̀ ọlọ́run náà sọ pé kó lọ fọ́mọ ọdún 6 kó bá sùn lọ́dún 9 ọlọ́run náà lẹ́rí fi tó báyìí ohun tẹ́bí sọ pé ọlọ́run kọ́ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyẹn o táyà pọ́lọ̀ ló sọ̀rọ̀ iṣẹ́ àgbòrò ṣe mùsùlùmí ni mo rí táyà pé táyà sọ̀rọ̀ ànábì òṣìṣẹ́ tẹ́lẹ̀ pé wọ́n ẹ̀dá ìwé òun ni wọ́n ẹ̀dá jù mùsùlùmí wọ́n dìfẹ́ǹdì òṣìṣẹ́ tiẹ̀ ni tí ẹ kíyè mọ́ fi wà ànábì dìfẹ́ǹdì ara wọn àwọn àfẹ́ mọ́ dìfẹ́ǹdì ànábì dìdì nìkan sọ pé sórí nígbà tí ànábì tó fẹ́ ọmọ ọdún 9 tó bá ọmọ ọdún 9 sùn oníṣòro ọmọ ọdún 9 yẹn ó ládọ̀tì ni ó ní ọmọ ọdún 9 yẹn níbẹ̀ yẹn adọ̀tì ni jọ̀ọ́ ṣé ní Saudi sọmọ ṣé ọmọ ọdún 9 ó sì mọ Saudi ni Muslim mo fẹ́ mọ dìbẹ́ẹ̀dì ànábì lọ Saudi nìsín bóyá kìsì ya mọ́ rí mo lè kó fọ́tò àwọn ọmọ Saudi wá tọ́jú ọmọ ọdún 9 kí n wá wò bóyá wọlé bá sùn àbí sọmọ Saudi ò sì mọ́ lára yìí sí ni àbí sọmọ ọmọ Saudi ayé ìgbà yẹn ó gbé ojú ti sí lọ ni ọmọ Saudi ayé ọdún 9 ayé ìsìn já lọ mú wa bóyá wọlé bá sùn gbogbo àwọn ọ̀rọ̀ tí Allah kọ́ máa ń di Muhammad ní ẹkú lọ mọ́ sí kó lọ mọ́ ọdún 9 sùn ọmọ ọdún 9 Saudi ìsìn ẹjá lọ mú wa bóyá wọ Nigerians bóyá lè bá sùn ní tèmi sọ pé ẹ mọ̀ sọ pé ọlọ́run sọ̀rọ̀ ní Quran ọlọ́run olùgbàdì olè sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ní Quran mi ìmẹ́ tó ń sọ̀rọ̀ yẹn ọlọ́run lè máa sọ̀rọ̀ ọjà kọ́lọ́run máa sọ̀rọ̀ ọmọ ọdún 9 sùn tí ọlọ́run lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. àwọn mo ti àbí ìrọ̀rọ̀ ẹjọ́ náà tí a yẹ pé ọmọ ọdún 9 wọn ó ti ọmọ ọdún 9 wọn ó ti tọ́ ọmọ 20 years wá mi dájúdájú ọmọ 20 years wọ́n bẹ̀ ayé pé ọmọ 20 years wọ́n bẹ̀ àwọn èèyàn kí ronú ọlọ́pọ̀ lẹ́ bá sọ̀rọ̀ tọ́mọ ọdún 9 bẹ̀yẹn bá jọ ọmọ 20 years bí dájúdájú ọmọ 20 years bẹ̀yẹn yóò gbúdọ̀ tún tó ọmọ 40 years bí àyè bẹ́ẹ̀ kọ́ ni ọmọ 40 years bẹ̀yẹn bí ọmọdé years bí ní òdìjà náà àjẹ́ pé ní Saudi age of 40 wọ́n mọ́ kú àti sáwọn ẹgbẹ́ yìí ṣe kàwé ni èyí tẹ̀sán kàtàkàtà ayẹ́kẹ́ Saudi nìsín nínú àwọn Saudi kọ̀ẹ́ kárí ẹni tí ó di age of 40 kọ̀ẹ́ tí ó di age of 40 lọ tí ó fi kú ní Saudi bó ṣe kó rí nìyẹn tẹ́gbẹ́ òtọ́ bí wọ́n ṣe ní wọ́n ní rapid growth yẹn náà ní rapid growth bí ìbájẹ́ tètè ìdàgbà sí ilé ìwé tètè kú sí náà ẹ mọ́ tán wà mọ́ ojú ti la ẹjẹ́ agbọ́n tó wí. wàyàgìfìrù máa dúnà záàlì kalima yàṣá ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣẹbọ pẹ̀lú òun ò ní foríjìn kò ní ńlá foríjìn yóò rà á náà ni tó bá wá yàtọ̀ ṣẹbọ o àwọn ẹ̀ṣẹ̀ míì àtún láwọn kàbáyé rí o àwọn gorodọ́ọ̀mù ẹ̀ṣẹ̀ tó o bá fi dẹ́. ìgbín oko aláǹgbá tí wọ́n mú kì í ṣẹbọ táìpá láwùrẹ́ ló sọ àyíkú wọn náà láwùrẹ́ fi yà jẹ aláwọ̀ tí ẹ sọ lọ́hùn náà wàá pàlà rẹ ló sọ wọn lára fi àjẹ gbogbo ẹbọ yìí tí wọ́n ń ṣe ṣẹbọ tó ń mú kwaláǹgbà tó ń mú gbin kiri ẹ fi ṣègbà kan ẹ fi ṣègbà sí ìsàwó kan kì í ṣẹbọ. wọ́n fi dẹ́rú ẹ̀wò ò ní lọ lásán ọlọ́run wa ní tó bá wù mí òun lè decide òun lè yáfi ẹ̀ àmẹ́bọ mo wá ronú sí àyà yẹn dáadáa mo wá rí i pé àánú àwọn ọmọ ẹ̀dá lọ́lọ́run bá ní o ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀dá títí ó fi wá ní gbogbo nǹkan lẹ́lẹ́sẹ̀ mo lè yáfi ẹ̀ tó bá wù mí mo lè decide àmọ́ tó bá ṣẹbọ pẹ̀lú mi ní foríjìn o. ọ̀gbẹ́ni iléyá ló ti dé yìí agbóléyá ti fẹ́ pa kí náà ń pè ẹbọ kọ́ ni agbóléyá ti fẹ́ pa kí náà ń pè kẹ́mọ̀ sọ̀kọ̀ àìsàn kí náà ń pè ẹbọ ni kẹ́mọ̀ foríbalẹ̀ fún Káàbà tó gbogbo ìforíbalẹ̀ yín bí ní Nàìjíríà Káàbà lẹ́ ń direct ẹ̀ sí Káàbà lẹ́ ń fèsì kí náà ń pè ẹbọ ni. aláwo yín tó ní kí ibra ẹbúrò ẹ mọ kó mú ìdí ọmọ wá tí ibúrò ẹmọ ìdí ọmọ lọ tó fi má gbò fún kí náà pé mi ò rò pé bóyá ó dẹ̀ pé aláwo pé méjì lọ́dọ̀ yín bẹ̀yẹn nílùú Saudi yìí ó dẹ̀ pé aláwo pé méjì ó dẹ̀ pé kan máa ń gbẹbọ ìkan kì í gbẹbọ torí èyí tí wọ́n sọ yóò yé wa. ọkùnrin tó náà ń kóró dù
òun náà wá sí fọlọ́n sọ wọ́n ti sàlábà rẹ ni ìwọ gbọ́ ayé débi bí wọ́n mọ̀ pé wọ́n máa ń sàlábà èèyàn èmi wá fura sí wípé rádìrádà tó fẹ́ máa ṣe náà ní ọ̀fẹ́ máa ṣe àwọn kankan tẹ́bọ̀ tiyín faramọ́ ó wá jẹ́ kó dìnnà ìpọ̀ sí islam mọ́ torí pé ọmọ pé islam wọ́n máa dì ọ́ lọ́wọ́ mọ̀ pé eléyìí ibú ni ẹ má tẹ̀lé o ẹni àánú ni oyin tí ń polo yìí kò sí nínú ẹ̀sìn wa ó jí ọ̀dà bọ̀ ìsà. kí ni gbogbo wa pátá ọmọ ẹlẹ́bọ ni wa tó wáyé tó padà lé ó yẹ kí inú fẹ́ ọmọ dùn ni ẹni tó padà sínú islam ẹni tó padà sínú ìṣẹ̀ṣe ó sọ pé kó lè bá máa ìwà ìdá wo náà fi ìṣẹ̀ṣe ṣe nílùú tó lọ́jọ́ lórí tó níjọba ìwà ìdá wo lè fi ìṣẹ̀ṣe ṣe tó yẹ pé bá ti tako ìjọmọnìyàn ọlọ́pàá ń bẹ lù sójà ń bẹ lù látàwọn tó ti wá ń sọ̀rọ̀ ẹlẹ́bọ èèyàn burúkú ni wọ́n ẹlẹ́bọ aláìdá ni wọ́n ó rí wá ìdá kankan sọ tó yẹ pé ẹlẹ́bọ tẹ́pẹ́ ìwà ìdá báyìí ni wọ́n fẹ́ bọ́ ṣe nígbà tí èyàn ti wá dójú ọ̀nà tó ní tójú ẹ̀ ti là tó ti pé kóhun lẹ̀ lọ́mọ rúgbọ òun ti tààrà kóhun mọ fi túyàn lẹ̀ kóhun mọ fi tú ayé òun lẹ̀ ó ṣe á di pé ìsìláàmù àbàjà gbogbo yín ẹlẹ́bọ ni yín gbogbo wa ẹlẹ́bọ ni wá